ẹ kú ìwòyí o. Ìròyìn lérèfé láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Igbákejì ààrẹ àná Àtíkù Abubakar, olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò ti ọdún 2023 ti ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi, ààrẹ àná ti ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ David Mark àti àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú ìṣọ̀kan ti mú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí wọn yóò lò láti rí i pé àwọn yọ ọwọ́ ààrẹ Tinubu kúrò láwo tí àwọn yóò sì tún borí rẹ̀ nínú ètò ìdìbò ti ọdún 2027. Níbi tí wọ́n ti ń ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí ní Ọjọ́rú ní Yar'Adua Center ìlú Àbújá ni wọ́n ti kéde Mark àti gómìnà àná ti ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí alága àti akọ̀wé àpapọ̀ fìdíhẹẹ́ ti ẹgbẹ́ òṣèlú ADC, bí ó tilẹ̀ jẹ́ wípé olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò ti ọdún 2023 Dumebi Kashiko àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tẹ́lẹ̀ rí ti bu ẹnu àtẹ́ lu Àtíkù, Obi àti àwọn mìíràn wípé ṣe ni wọ́n fẹ́ já ẹgbẹ́ òṣèlú àwọn gbà ni, tí wọ́n sì wá ń sọ wípé àwọn kò ní agbára láti darí àti pé àwọn kò kójú òṣùwọ̀n láti ṣe adarí. Nínú èsì tí adelé alága fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) fọ̀ ni pé ẹgbẹ́ òṣèlú àwọn náà ti wá ṣera wọn lọ́kàn báyìí. Ó tún wá ń ṣe ìkìlọ̀ fún wọn wípé ẹnikẹ́ni tí ó bá fojú kéré ẹgbẹ́ àwọn náà nípa sísápamọ́ sábẹ́ orúkọ ìṣọ̀kan yóò jèrè wá ti ọ̀rọ̀ rẹ̀. Ní ìhà tí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) náà ti ṣe àpèjúwe àwọn ẹgbẹ́ olórí alátakò gẹ́gẹ́ bí olóṣèlú tí wọ́n ti fẹ̀yìntì ṣùgbọ́n tí wọ́n kọ̀ jálẹ̀ láti yẹ̀bá, tí wọ́n tún wá ń rò nínú ọkàn wọn wípé ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́ yóò borí wọn nínú ètò ìdìbò 2027. Yàtọ̀ sí ìnira àti ìgbèkùn tí ètò ìnira ọrọ̀ ajé Tinubu ti mú bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí, àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wá ń wá ọ̀nà láti kọ́ àti tún dá ẹgbẹ́ ìṣọ̀kan kalẹ̀ èyí tí yóò lè borí ààrẹ nínú ètò ìdíje fún ipò ààrẹ tí ó ń bọ̀. Nínú ọ̀rọ̀ mo ti gbà tí alága àpapọ̀ titun fìdíhẹẹ́ ti ẹgbẹ́ òṣèlú ADC, Mark sọ nínú rẹ̀ ni ó ti ṣàlàyé wípé gbogbo ìlàkàkà ẹgbẹ́ ìṣọ̀kan ti ọdún 2027 ní láti ṣí Tinubu nídìí yóò jẹ́ ìpèníjà ńlá. Ó tún wá jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wípé èròǹgbà àwọn gbọdọ̀ kọjá gbígba agbára nìkan, bí kò ṣe láti làkàkà kí àwọn sì tún ṣetán láti kọ́ gbogbo òpó tí ìjọba àwarawa ti orílẹ̀-èdè yìí, nítorí pé òní ni yóò sàmì ìbẹ̀rẹ̀ ohun tí àwọn nígbàgbọ́ wípé yóò gùn tí yóò sì tún le àti ìrìnàjò tí ó gbóná janjan. Nítorí náà, ìrìnàjò tí gbogbo àwọn ti gbáradì fún láti rìn ni pẹ̀lú ìṣọ̀kan, èyí tí àwọn ní ìgbàgbọ́ papọ̀ wípé kò sí ohunkóhun tí ó lè ná àwọn tàbí ìrúbọ tí ó pọ̀jù fún àwọn láti ṣe fún sísin ilẹ̀ baba àwọn. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọdún 2 péré tí ìjọba tí ó wà lóde báyìí ti lò ni wọ́n ti gba ìṣàkóso gbogbo ohun tó ṣe pàtàkì nínú ètò òṣèlú àwarawa tí ó sì wá ń darí orílẹ̀-èdè yìí lọ sọ́nà ìjọba apàṣẹwàá alágbádá. Ó tún wá sọ wípé ìlépa kan ṣoṣo ni gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò ń sáré rẹ̀, òun náà ni kí gbogbo ìpínlẹ̀ wà lábẹ́ àrọ́wọ́tó wọn, kí orílẹ̀-èdè Nàìjíríà wà ní kólóbó àti àìní àǹfààní kankan nínú ètò ìdìbò 2027. Ṣùgbọ́n ohun tí ẹgbẹ́ ìṣọ̀kan yìí wà fún ni pé kí wọ́n so orílẹ̀-èdè yìí lọ́wọ́ kọ́ láti gúnlẹ̀ sí èbúté ẹgbẹ́ òṣèlú ẹlẹ́yọ kan ṣoṣo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò ti ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), Dumebi Kashiko ti sọ̀rọ̀ jáde síta gbangba ayé wípé àwọn ọmọ ẹgbẹ́ tuntun tí wọ́n kóra wọn jọ pọ̀ láti dá ẹgbẹ́ òṣèlú ìṣọ̀kan alátakò sílẹ̀ jẹ́ ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣetán láti dá orílẹ̀-èdè yìí padà sẹ́yìn ni o.
Ó ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí nínú ètò òṣèlú tòní Politics Today, èyí tí ó wáyé ní iléeṣẹ́ ẹ̀rọ móhùnmáwòrán ti Channel ní Ọjọ́rú. Níbẹ̀ ni ó ti bu ẹnu àtẹ́ lu àwọn olóṣèlú alátakò tí wọ́n nawọ́ gán ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí gbàgede fún ètò ìdìbò 2027. Ó wá ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ọ̀tá orílẹ̀-èdè yìí àti ọ̀tá ìlọsíwájú rere nítorí pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí kì í ṣe òmùgọ̀ mọ́. Fún gbogbo ènìyàn tí ó ń wo àwòrán fọ́nrán náà, èyí tí òun ṣẹ̀ṣẹ̀ fi ojú ganni rẹ̀ lónìí, àti pé gbogbo ohun tí à ń wò nínú ibi tí wọ́n péjọ sí náà kò ju ohun tí ó ń tọ́ka sí gẹ́gẹ́ bí ohun àná, èyí tí ó túmọ̀ sí igbákejì ààrẹ àná, gómìnà àná, mínísítà àná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti pé gbogbo ohun tí ó bá ti jẹ mọ́ àná ti ṣetán láti dá orílẹ̀-èdè yìí padà sí ògo àná èyí tí ó ti ní tẹ́lẹ̀ rí tí wọn kò sì lè mú tẹ̀síwájú rárá. Kashiko tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn olùdíje fún ipò ààrẹ tẹ́lẹ̀ náà tó jẹ́ wípé àwọn ènìyàn náà ló gbé orílẹ̀-èdè yìí dé ibi tí ó wà lónìí ló tún wá ń ṣètò ara wọn láti tún di adarí lórílẹ̀-èdè wa yìí. Àwọn olóṣèlú tí ọjọ́ orí wọn ti súnmọ́ inú kòtò tí wọ́n sì tún ti ń di ẹgbẹ́ òṣèlú ipò ńláńlá kan tẹ́lẹ̀ rí. Àwọn tí ó yẹ kí wọ́n lọ sinmi ara wọn jẹ́ síbì kan kí àwọn ọ̀dọ́ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba ni wọ́n gbá àwọn ọ̀dọ́ sẹ́yìn tí àwọn wá fẹ́ máa ṣe ìjọba lọ. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìyàlẹ́nu ló jẹ́ fún òun nígbà tí òun wo àwòrán bí wọ́n ṣe ń gba ètò adarí ẹgbẹ́ òṣèlú ADC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Olórí kan nínú ìjọ elétò ti orílẹ̀-èdè Nàìjíríà, Eminence Dr. Oliver Ali-Abba, ti sọ fún Ààrẹ Bọ́lá Tinubu wípé ebi àti ọ̀wọ́ngógó nǹkan ni ó mú kí iná àìní ààbò tó péye máa jó fatafata sí ní orílẹ̀-èdè wa yìí. Lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ yìí ló wá rọ ìjọba àpapọ̀ láti tètè wá nǹkan ṣe sí ètò ọrọ̀ ajé tó ń jàjù rẹ̀yìn lójoojúmọ́ tí ó sì tún jẹ́ kí ìnira di púpọ̀ sí. Ìròyìn yìí náà ló rán wa létí ọ̀rọ̀ tí olùdámọ̀ràn lórí ètò ààbò lápapọ̀ National Security Adviser (NSA) Malam Nuhu Ribadu àti ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ológun Chief of Defence Staff Ọ̀gágun Christopher Musa sọ ọ̀rọ̀ kan náà yìí níbi ìṣẹ̀lẹ̀ ayẹyẹ kan tí ó wáyé ní ìlú Àbújá bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nínú ìpàdé 43 àwọn ìgbìmọ̀ ti Bishop ti ìjọba elétò ti orílẹ̀-èdè Nàìjíríà 43rd Council of Bishops of the Methodist Church Nigeria, èyí tí ó wáyé ní ìjọ elétò ti ìṣọ̀kan Methodist Cathedral of Unity Wuse ní ìlú Àbújá. Níbẹ̀ ni Dókítà Abba ti sọ pé àìní ààbò tó péye ní orísun ìbẹ̀rẹ̀ ìṣòro tí ó ń ṣe okùnfà ìpèníjà tí ó ń bá ètò ọrọ̀ ajé fínra tí ó sì ń darí rẹ̀ lọ sí oko ìparun tí àwọn ìjọba àpapọ̀ kò bá tètè kojú rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ni Ààrẹ Tinubu ti mọ ìjọ elétò lórí ipa tí wọ́n kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí lápapọ̀ àti pé ìṣèjọba òun yóò tún wá túbọ̀ tẹramọ́ ìfarajìn àwọn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọ tí ó ní ọkàn ìgbàgbọ́ tó péye nítorí pé fífọwọ́sowọ́pọ̀ ìjọ àti ìjọba ìpínlẹ̀ yóò mú kí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ náà máa gbé ìgbé ayé ìrọ̀rùn àti pé àkòrí ìpàdé ti ọdún yìí jẹ́ Mo máa dìde padà, I will rise again, èyí tí ó jọra pẹ̀lú èròǹgbà ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu fún orílẹ̀-èdè yìí tí òun náà jẹ́ ṣíṣe àtúnṣe ètò ìrètí fún orílẹ̀-èdè Nàìjíríà Renewed Hope Agenda for Nigeria. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí orílẹ̀-èdè yìí ti ń kojú ìṣòro àìdúró sójú kan owó ìrànwọ́, nítòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò dìde padà. Ààrẹ Tinubu tún wá ṣàkíyèsí síwájú iṣẹ́ ribiribi tí ìjọ elétò ti ṣe nípa bíi dídá ilé-ìwé, ilé-ìwòsàn, ilé ìtọ́jú àwọn ọmọ òrukàn àti ilé-ìwòsàn fún àwọn tí ó ní àrùn ọpọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
Ààrẹ tún wá gbóríyìn fún ìlàkàkà wọn láti jẹ́ adarí rere, wọ́n sì tún ń ṣiṣẹ́ rere sínú ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé ṣókí lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú. Ẹ tún má ṣe aláìfi èròǹgbà yín ránṣẹ́ sórí YouTube channel ìròyìn lérèfé. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Mo dúpẹ́, mo mọ̀ ọ́ lóore. Ó dàbọ̀.